ẹ̀yin alẹ́ ẹ̀kú dédé àsìkò ìwòwò lólùfẹ́ wa káàkiri àgbáńlá ayé káàbọ̀ sórí ètò yín ètò àṣírí ayé pẹ̀lú èyí ògì òrìntì àti bàbá Àlùbáríkà obìnrin ní ìlú Ìgbòdú àkọ́bọ̀jọ ọjọ́ ṣe rí o gbogbo èyí ti wá káàkiri àgbáńlá ayé lórí ètò lẹ́ni kí la mú wá fún yín kí la fẹ́ sọ ọ̀rọ̀ tó jẹ́ wípé ẹ máa gbọ́ inú yín máa dùn tóníkálukú máa wá solution sí ọ̀rọ̀ ayé ẹ̀ là mú wá lẹ́yìn ṣùgbọ́n ṣáájú gbogbo bàbá Àlùbáríkà kò dé lásìkò yìí. Yèyé oge ọdún yìí ọdún dùnú ni ó jẹ́ fún wa. Àní rúgun ẹkún, àní rúgun bànújẹ́, wọn ò ní ti bí aṣọ, wọn ò ní ti bí ara, wọn ò ní fi mọ̀ṣẹ́ Nàìjíríà lára wa o. Láwa láhùlà, aláàkú atadúrẹ́ lómi ní ìmọ̀ àkànná, ọmọ ní 10 million lákàntì. Àdúrà ni mo ṣe. Àdúrà ni. Àbí kò sí wàhálà àdúrà ni. Ọlọ́sàbí ọba kù sí ọlọ́jọ́ ó dá. Àmín. Ọ̀dà àdúrà náà ní ẹ sọ̀rọ̀ àdúrà ni. Jẹ́ gbọ́ bàbá yìí ti wá. Ẹja àfihàn lẹ́nu à ń bọ̀ lórí yẹn. Ẹja àmúkókó ta kọ́kọ́ bá wá náà dáadáa. Bàbá ti wọ oṣù kínní la wà nínú ọdún 2024. Lẹ́nu pé ní oṣù kí gbogbo wa là ń sáré. Oníkálukú náà pé àwọn kan majority wọn sọ pé àwọn ò fẹ́ wà bákan náà oníkálukú ń sáré àṣeyọrí tó bá sọ̀rọ̀ nípa àṣeyọrí kí ló ń pè láṣeyọrí gangan. Ó ṣe sórí tẹ́ jẹ́ kéèyàn ó ní àṣeyọrí yìí òkè nínú kéèyàn múra sọ̀rọ̀ ààrẹ ni o kò ní jẹ́ni tí ẹni bá fẹ́ láṣeyọrí kò ní jẹ́ni tí ó jókòó jẹ kẹtẹ o ẹni bá fẹ́ láṣeyọrí kò ní jẹ́ni tí ò ní ka nǹkan kún o ẹni bá fẹ́ láṣeyọrí á jẹ́ ẹni tí yóò máa wá oríire o ọ̀lẹ ìláṣeyọrí o torí pé àìká aláṣetì ó kú iṣẹ́ aláṣeyọrí là kí ó kú iṣẹ́ ọ̀ ń kọ́lé lọ́wọ́ ò kọ́ tán ò ronú ò mọ̀ pé ìláṣeyọrí ni ká kọ́lé ká rẹ̀ ká kùn ká kó bẹ́ẹ̀ nínú àṣeyọrí ni ò ń tọ́mọ kò jáde ìwé 6 ó ti sú ẹ àìláṣeyọrí lórí ọmọ ni àṣeyọrí orí ọmọ ń bẹ àṣeyọrí ẹnu iṣẹ́ ń bẹ àṣeyọrí ọjọ́ ayé ẹni ń bẹ ṣùgbọ́n gbogbo èèyàn múra sí i ní ayé nífẹ̀ẹ́ àìní àìṣeyọrí séèyàn ó wà nílùú kan bí ọdún 10 kódà ní ọdún ẹyọ kan èèyàn gbọ́dọ̀ rí tó bá fi dé parí ọdún kéèyàn ó rí nǹkan kan tọ́ka sí pé n tí mo ṣe lọ́dún yìí rèé tó jáṣeyọrí lọ́dún kan tọ́lọ́n bá bóyàn láṣìírí èèyàn gbọ́dọ̀ kọ́lé ẹyọ kan lọ́dún kejì èèyàn gbọ́dọ̀ tún ṣe nǹkan rẹ̀ míì lọ́dún tó tẹ̀lé torí ọjọ́ ń lọ kò dúró èèyàn gbọ́dọ̀ èèyàn ń fọjọ́ ayé rẹ̀ máa fi ṣeré kó máa fi fàlà èèyàn fọjọ́ ayé rẹ̀ kó máa fi má wá àìláṣeyọrí nínú àṣeyọrí òun ni pé téèyàn bá mọ̀ tí ó bá mọ̀ bí ṣe ṣe òun kéèyàn ò ná téèyàn ọba ti di pé téèyàn ọba náwó kan tán kò ní rí kan téèyàn bá ṣoore wọn á fi bí ṣú wọn á lọ bá wọn àgbà bàbá bó mo ṣe fẹ́ láṣeyọrí orí ẹlòmíì lè jẹ́ pé orí bíbọ ni tó ń gbọ́ yèyé oge wọn á wá nǹkan kódà ó lè mọ̀ sí bẹ́ẹ̀ wọn á pe ẹlẹ́dàá lágbájá ọmọ lágbájá jẹ́ kó láṣeyọrí jẹ́ kó mọ́jọ́ ṣàṣetì níbi tó wà ìjó láṣeyọrí wọn nínú káàbọ̀ rí èyí máa jẹ́ kéèyàn láṣeyọrí nínú kí wọ́n gbàdúrà fún yàn kí wọ́n ṣe sàrà èyí máa jẹ́ kéèyàn láṣeyọrí èèyàn wà nílùú kan kò gbádùn bẹ̀ kò láṣeyọrí àtijọ́ àti mú há báwo ló ti wá jẹ́ kódà àwọn míì ẹlòmíì kò ṣe ará ìlú òkè nìkan ará ìlú òkè míì gan lówó ẹlòmíì wà nínú òyìnbó tó mọ̀kó
Amẹ́ríkà jókòó ààbò tó lọ́nà oko wa lọ́hùn lọ yìí oge kò dẹ̀ láṣeyọrí. Ẹlòmíín wà ní Dubai, ẹlòmíín wà nílẹ̀ Mọ́kà, ẹlòmíín wà nílẹ̀ Kútọ́nù tó jẹ́ pé wọ́n ti fẹ́ àìní láṣeyọrí sí i la. Àfi kó ṣàdúrà tó lágbára, àfi kó ṣe àdúrà tó lágbára fún ló fi lè máa láṣeyọrí. Gbogbo èèyàn tí ń bẹ láyé kọ́ ló ń bẹ láyé. Ẹlòmíín ó ti síkì sára, òun rówó kò tó ọ̀nà. Ẹlòmíín gbogbo ẹni ó wà lẹ́wọ̀n kọ́ ló wà lẹ́wọ̀n èyí oge. Gbogbo ẹni tí wọ́n ti sẹ́ẹ̀lì mọ́ kọ́ ló wà lẹ́wọ̀n. Gbogbo ẹni ó wà lọ ọsibítù kọ́ ló wà lọ ọsibítù. Ìṣòro tí ń bẹ lòmíì ó ju ọsibítù lọ. Ìṣòro tí ń bẹ lòmíì ó ju ọgbà ẹ̀wọ̀n lọ. Ọ̀dà ọ̀fẹ́ kọ́lé òrílé kọ́, ọgbà ẹ̀wọ̀n ló wà. ń bọ̀ bá dé lù yín tí kálukú sọ pé kálukú iyì ọmọlúàbí, kódà bó ṣe 2 bedroom flat, kódà bó ṣe 3 bedroom flat, ó gbọ́dọ̀ kọ́ sílùú rẹ̀. wọ́n bá dé lù wọn láago kan òru kó jẹ́ pé tó bá ṣílẹ̀kùn báyìí ilé ẹ̀ ní ọwọ́. Nínú ogun àṣeyọrí ni. Kí ni o ní mo wí? Ogun àṣeyọrí nìyẹn. Nínú ogun àṣeyọrí ni. Lẹ́kọ̀ọ́ kó dé òrílẹ̀ rà, òrílé kọ́, ò ṣe pé kíní. Inú ogun àìráṣeyọrí ni kó wá rílé kọ́, kó fẹ́ ṣe kí wà àtàwọn ọmọ rẹ kó jẹ́ pé 4 bedroom flat ilẹ̀ ń gbé, ọmọdé rí skul tó dá lọ, kò ti láṣeyọrí díẹ̀. Nínú kan fẹ́ jáde kó rí mọ́tò tó gbé jáde, kó rọ́pọ̀ gidi lò. Nínú ogun àṣeyọrí ni. Kéèyàn wá ọmọ tó fẹ́yàwó kó gbéyàwó fọ́mọ, kó ọmọ rẹ̀ mọ bẹ́ẹ̀ ṣeré. Nínú ogun àṣeyọrí ni. Èrè ni. Bọ́tí ẹni tí ó bá wá oríire kò lè láṣeyọrí. Ẹlẹ́dàá ẹlòmíì máa kọ́ tì pé kọ́mọ́ láṣeyọrí. Nígbà míì wọ́n á tún wọ́ òkété, wọ́n á ní lágbájá ọmọ lágbájá ọwọ́ lòkété ká mọ́. Kò sí ẹ̀ṣẹ̀ níbẹ̀. Nínú ká ṣáájú kò ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀. Àwọn àfáà ń ṣe, àwọn kìrìsìtẹ́nì ń ṣe, mùsùlùmí ń ṣe. Wọ́n á mú òkété, wọ́n á fi para, wọ́n á fi pè fún yàn, wọ́n á jù ú sómi, abódò lọ, wọ́n á níbi ti lọ, àṣàṣì ti lọ. Ọ̀fẹ́ kọ́lé òrílé kọ́, ọ̀fẹ́ rọkọ̀ òrọ́kọ̀ rà, láṣeyọrí òrí dùnnú. Kéèyàn láṣeyọrí ló dáa o. Alágbára mọ́mọ́règún ọmọ ìyá ọ̀lẹ ni o. Ọwọ́kọ́wọ́ ní wà lára ẹni ní ìjẹ́ kéèyàn láṣeyọrí. Èèyàn lè sùn báyìí wọ́n lọ bí kíní kan, wọ́n wáṣẹ́ lọ́bẹ̀ pé wọ́n fẹ́ múwèé iṣẹ́ kan lọ́nà. Ìrẹ̀wẹ̀sì á bá gbogbo àìní láṣeyọrí nù. Ẹni bá ra kíní lálẹ́ nídìí fún bí iṣẹ́ yìí o. Àwọn náà ni tó bá ti ń kó bí yẹn á tún láṣeyọrí mi, tó bá ti ń kó bí yẹn á tún láṣeyọrí mi. Tó ń dógún àṣeyọrí nù. Ọlọ́run bá mi dákun jẹ́ kó já láṣeyọrí o. Tó bá di ijọ́ mẹ́jọ àgbọ́rọ̀ yòókù. Ọlọ́run kò ṣàánú kó fi wá. Wọ́n ní kí aláṣẹ tì ìpòkùṣẹ́ aláṣeyọrí là ń kí. Bíbélì gan sọ pé ẹni tó bá ṣe é tó parí ẹ̀ là ó gbàlà. Kọ́lọ́run ṣe wá láláṣeyọrí o, kò ṣọ̀mọ́ láláṣeyọrí. Láyé sọ fún yín pé ọdún tuntun la wà, wá fẹ́ ní àṣeyọrí nínú gbogbo nǹkan tó bá ṣe ní ayé ẹ̀. Wá kàn sí bàbá Alubarika, wá bèrè bó ṣe máa rìnrìn àjò ayé ẹ̀ tó máa fi ní àṣeyọrí. Yálà ìṣèjọba ni wọ́n ṣe, ọjà ni wọ́n tà, business ló ṣe. Òun bá yàn dòwò pọ̀ ní iṣẹ́ lábẹ́ èèyàn ni. Kàn sí bàbá Alubarika òbílẹ̀ nínú ìgbódù. Ibikíbi tí ìwọ bá wà, mẹ́sàn kó dé Ìkòlú gàrí ló tó lọ sí Ìjẹ̀lẹ̀ bọ́lá ní gbódù jọ̀jù. Bèrè bàbá Alubarika tàbí kó pe 08023829492 08023829492. Ire lójú owó rí. Ó dá. Owó tún rédíò owó ti yọ àti pé owó tún ti fẹ́ ẹ̀fẹ̀ lọ́sàmọ́ náà sùn. Yẹ ká jayé lọ. Owó tún ẹ̀fẹ̀. God bless you.